Nigeria is concerned, nearly everybody is weeping. I can tell you, during prayer, that Tinubu himself is weeping. You understand? This is not what he thought. He thought he has gotten the answer in his hands. He thought he managed Nigeria the way he managed Lagos is. But he knows better now. Kódé o kí ló dé báyìí sí bí àṣà ìgbà báyìí sí tí bá a ṣe yìí fi ń sunkún kó fà á Ìbàdàn ni ṣé ò sí o. Kí ló dé tí ààrẹ Bọ́lá Ahmed ti fi ń sunkún? Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa gbọ́ lórí ètò lónìí torí ọ́sànídìí tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Obìnrin tó bá ti jẹ́ Yúnúsà yóò gbàgbé orí ni. Ẹ dákun ẹ sábà mi máa share fídíò yìí pé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu bú ẹkún gbagada. Kí ló lè fà á? Ara àṣòro tó wà ń bẹ̀ ní ara ẹ̀fọ́rí lórí ọ̀rọ̀ Yorùbá nation àti àwọn ọmọ Haúsá Fúlàní tí wọ́n ti yarí fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Kí ni wọ́n sọ? Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lórí ètò lónìí, ẹ sì máa rí fídíò evidence ẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, ẹ máa rí fídíò evidence ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí, ẹ wá ṣe mí lóore kan, ẹ máa bá mi share fídíò yìí, ẹ máa bá mi comment, ẹ máa bá mi subscribe. Ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wo ẹ kì í subscribe. Tẹ́ ẹ bá ń subscribe sí channel wa, ẹ mọ̀ pé máa gbọ́ titun ọ̀tun kẹ́ ẹ sì máa tẹ notification bell kó máa notify yín pé àtún ti dé. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódò rẹ báyìí sí kí ìjẹ́ kó ṣẹlẹ̀ tó fi dọ̀rọ̀ ẹlẹ́kún dé. Ṣé lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí àti ti àwọn Fúlàní Haúsá Fúlàní ló ń fún yín lẹ́fọ̀rí? Àwí fún wọn tó àwọn náà gbà ó, ọ̀rọ̀ náà ló délẹ̀ yìí o, àwọn náà gbà ó. Ẹ wò lórí ètò lónìí, ẹ máa gbọ́ wéréwéré, ẹ farabalẹ̀. Ẹ mọ̀ pé àwa kì í sọ̀rọ̀ lórí ètò yìí lórí ìkànnì yìí ká má fún yín ní ẹ̀rí. Ara ẹ̀rí kan nìyẹn, ìmíì tó ń bọ̀. Tí ò bá sì yé yín ń tó gbé wá pé bàbá Bọ́lá Ahmed bí wọ́n ṣe ń bú sẹ́kún gbàgàdà bí ọmọdé. Yorùbá nation ń bẹ ń bẹ, àwọn Haúsá Fúlàní náà yarí. Ṣé ẹ gbàgbé pé ọjọ́ tá a fún bàbá Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ Yorùbá nation kí wọ́n pè pàdé àpapọ̀, ó ti kùn sátà báyìí, ó kùn bí ọjọ́ mélòó. Ìyẹn ń bọ̀ lónú ètò míì tó ń bọ̀, kó ń ṣenú eléyìí láti sọ. Ó tó ẹ̀fọ́rí. Àwọn Haúsá Fúlàní náà ti wá yarí fún bàbá pé come 2027 kó gbàgbé ohun tí wọ́n ń pè ní presidency ní Nàìjíríà. A dẹ̀ sọ fún wọn pé ẹ̀jẹ̀ a máa lọ, kò sí ohun tá a fẹ́ fi Nàìjíríà ṣe mọ́. Nigeria is already expired. Ẹ gbọ́dọ̀ tí bàbá yẹn kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ó ní aráàlú ń sunkún. Ìlú tí èèyàn ń darí tí àwọn èèyàn ẹbẹ̀ ń sunkún. Tí wàá darí bá lóun rẹ́rìn-ín, ẹkún nìwọ náà ń sun, máa wulẹ̀ tanra ẹ jẹ. Ṣé ẹ gbàgbé bàbá Bọ́lá Ahmed Tinubu? Ọmọ tó bá sọ lẹ́nu ó ti sọ àpò ìyàkọ́. Ẹ̀yin àgbààgbà náà lẹ sọ bẹ́ẹ̀, àwa ọmọdé kọ́ la sọ. Ẹnu yín láti bá, ẹnu yín láti gba ọ̀rọ̀ yìí. Ìgbé àgbàlagbà o tó bá ti sọ àpò ìyà, tó bá ti sọ lẹ́nu ó ti sọ àpò ìyàkọ́. Ó sì di dandan kírú wọn ṣe kíni, kírú wọn jẹun tí wọ́n ń pè níyà. Ó dá mi lójú pé èèyàn wa ẹ̀ ń gbọ́ mi dáadáa. Tẹ́ ẹ̀ bá gbọ́ mi ẹ jẹ́ mọ̀. Pé ọmọ ẹnikẹ́ni tó bá ti sọ lẹ́nu, irú wọn ti sọ àpò ìyàkọ́. À ń pariwo pé ẹ jẹ́ kí Yorùbá ó máa lọ.
ṣe báwọn haúsá tẹ́ ẹ sátẹ̀lé rèé gbánú wọn lẹ gbàgbọ́ nú ẹ̀ tí kì í bá ṣe ọgbọ́n àtinúdá yín tẹ́ ẹ a sì ń pariwo pé a fẹ́ kẹ́ ẹ débẹ̀ torí tẹ́ ẹ bá débẹ̀ ni Yorùbá nation lè tẹ̀ wá lọ́wọ́ ó ti ń pé ọdún kan lọ báyìí ipa wo lẹ ti kó náà àwọn haúsá yarí Fúlàní yarí àwọn haúsá pàápàá haúsá tẹ́ ẹ gbójúlé wọ́n ti yarí pé come 2027 wọ́n ní ẹ minus ẹ̀ kúrò nínú àlá yín tẹ́ ẹ bá sọ pé ẹ ń bọ̀ wá ṣe ààrẹ nílẹ̀ yìí wípé tẹ́ ẹ bá sọ pé ó ti lọ ẹ sọ pé ó ti lọ wípé ó ti lọ o ẹ lè rí ohun tí ń jẹ bẹ́ẹ̀ bá ṣe lóògùn kò lè jẹ́ a sì gbọ́ pé ẹgbẹ́ ti fúnká ó ti pín só níye ìyẹn ọ̀tí ẹ̀ka wá torí àṣòṣèlú básìkò òbó bá dé làwa dìbò gẹ́gẹ́ bí ráìtì wa fẹ́ni tó bá ń wá léyìí tá a dì fún bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá mi pín ètò yẹn jó lọ́dọ̀ wọn kí ni ìdí tí ọmọ Yorùbá fi dìbò fún Bọ́lá Ahmed Tinubu ni pé a nígbàgbọ́ pé tí wọ́n bá débẹ̀ wọ́n ràn ìrìn wa lọ́wọ́ wọ́n lo àlá wa lọ́wọ́ àti ìrẹ́jà àròmìnira báyìí lásìkò yìí táwọn ọmọ Haúsá wá yarí fún yín omi ń bọ́ lójú bàbá o ẹjẹ́ ń sáré gbé yín débẹ̀ kí n má dà yín lágara lórí ọ̀rọ̀ àwọn Haúsá Fúlàní tí wọ́n sọ tó mú kí bàbá ó sunkún pé ṣé ọ̀rọ̀ yìí wọ́ báyìí ọ̀yá ẹ bá ń fohùn sí fídíò yẹn kí àwọn èèyàn wa nínú ilé kí wọ́n wò wọ́n. Dan Shatima shi za mu tsayar takarar shugaban kasa idan baka tsai da dan Shatima takarar shugaban kasa ba billahi lazi APC sai ta faɗi to za mu ci gaba da kabilancin da ake mana ai ba za mu yadda ba shi isa mutane wannan ra'ayi ne na Arewa Media Group da al'ummar Arewa waɗanda suke goyon bayan Arewa Media Group suke goyon bayan kwamanda dan Shatima muke so 2027 tsaya takarar shugaban kasa kuma muna faɗa wa delegate muna faɗa waɗannan gwamnonin da ba su da amfani domin ku ne da delegate wallahi mutukar ba ku tsaye mana da kashin ba to ba za mu yi APC ba domin babu saukakkiya a cikin siyasan nan ko babu wacce aka haife ta tare da mu ra'ayi ne muka ga ya dace za mu yi saboda wasu al'umma amma komanda mu kalli tsawon lokacin da shi ṣé ẹ ti gbọ́ ohun tí ẹni yìí sọ ní èdè Haúsá èmi máa wá bá yín tú sí èdè wa àti English ohun tí wọ́n sọ orúkọ ẹni tó sọ̀rọ̀ yìí ni wọ́n pè ní Damimbiki kọ̀mándà ní Kano fún APC shiftings ọ̀gá àwọn ẹgbẹ́ APC ẹgbẹ́ òṣèlú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ yìí òun lẹni yìí nílùú Kano ẹ sì ti mọ̀ pé ọ̀rọ̀ tákú wárápá bá sọ ará ọ̀hún ló sọ ọ́ àbí ọ̀rọ̀ tírú àwọn eléyìí bá sọ nílẹ̀ Kano ẹ ti mọ̀ pé gbogbo òlú ló sọ ẹ wá gbọ́ ìtumọ̀ nǹkan tó sọ ọ́ torí ẹlòmíràn máa sọ pé àgbọ̀n tó sọ kálukú ló máa ń kọ́mẹ̀ntì ẹlòmíràn kọ́mẹ̀ntì tá a sọ pé sàdánkátà ẹlòmíì sàdánkátà kejì ní máa ń gbà bó bákan náà kọ́ lórí ojú tó kọ sí mi ó lè yàtọ̀ sí tiẹ̀ bí ìlú gangan bẹ́ẹ̀ ni ẹgbọ́n nǹkan tó sọ we are not going to vote for Tinubu come 2027 Hausa ló sọ o. We are not going to vote for Tinubu come 2027. Ẹni bá nírọ̀ ló mú pa ẹgbẹ́ èdè yìí lọ bá Haúsá ẹgbẹ́ kó sọ ìtumọ̀ wọn tó sọ. Ẹgbọ́ we are going to vote we will vote for Kashim Shettima. Ẹgbọ́ we are going to vote for Kashim Shettima. Bó ṣe ya ẹ̀yin lẹ́nu náà lọ́yẹ̀mí náà lẹ́nu wípé ṣe Shettima vice president yìí àbí Shettima míì wà ń bò míì a sì gbọ́ pé àwọn kan tẹ̀ ń sọ pé Eli Rufai ìlà wọn tẹ̀lé láàrin àwọn Haúsá sọ́tàn àbí ọ̀tàn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹni ọmọ tó bá sọ lẹ́nu ọ̀sọ̀ àpò ìyàkọ́ ẹ má mà sọ lẹ́nu ẹ má mà jẹ́ ọpẹ́ Yorùbá nation now Yorùbá nation now
kó tó pẹ́ ṣe bẹ́ẹ̀ tí ìlọ́dún kan àtẹsẹ̀gbọ́dọ̀ ọ̀nì fà á tá a bá wá ti gbogbo ara bọ̀ ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ ẹgbọ́n ẹjẹ́ ń kà á síwájú sí and if APC refuse to give us Shettima we will go against APC in 2027 ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyàn kìíní ọmọ àrinlẹ̀ sí ni ṣe ti gbọ́ mo mọ̀ pé Sẹ́ríkì ọlọ́pọlọ ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu alàgbà Fẹ́mi Gbàjàbíàmílà torí asárí pé ẹjọ́ ń ṣèjọba àti bàbá ni bóò ló ṣe máa jẹ́ báyìí báwo láti padà lé báwo ló ṣe máa jẹ́ lẹ́yìn ọdún mẹ́rin yìí torí àwọn Haúsá tẹ́ ẹ gbójúlé tẹ́ ẹ gbẹ́kẹ̀lé àwọn ló ti yarí yìí àwọn Haúsá tí ìran Yorùbá máa sọ̀rọ̀ pé bákan tẹ́ sọ pé tí bò bá ti wá láti north ní ẹ jẹ́ ká gbókẹ̀lé a sì ní lè gbà káwọn Fúlàní yìí kọ̀ntínú láti máa pa wá a ní kẹ́ fún Sunday Igboho ní amnesty kó padà sílé sílùú bàbá ẹ̀ ọmọ ọba kìí sùn orí adé kìí sùn dé ẹkọ̀ ẹ̀ fún ẹ ṣe bí pé ẹ gbọ́ àtúntí kọ lẹ́tà wá báyìí o lórí ọ̀rọ̀ Yorùbá Nation láti wá rán yín létí pé lẹ́tà yìí ti dọ́dọ̀ ọ̀gbẹ́ni Alágídí Ìjọ́sí bọ̀dá Alágídí Ọjọ́sí èyí ò ní Buhari kó tó lọ pé ká tún yín rán létí àmọ́ tẹ́ ẹ bá dákẹ́tẹ̀ lẹ́ẹ̀ní gbà ẹ̀ ní fẹ́ ẹ̀ ní dá sí wa mo fẹ́ rán yín létí pé ẹ̀rẹ́ ti pé ilé làbọ̀ sí mi oko ẹ̀dá tó bá ti sọ lẹ́nu irú wọn sọ àpò ìyàkọ́ mo tún ń sọ lẹ́ẹ̀kan sí ẹ tètè tọwọ́ bọ̀ wí ẹjá jọ jókòó àpérò pọ̀ mo gbé fídíò kan jáde lánàá tí mo sọ níbẹ̀ wípé Yorùbá Nation máa tó wáyé láìpẹ́ àwọn kan sọ kátikàti torí ọ̀rọ̀ tí bàbá tí mo gbé wá tó sọ níbẹ̀ bí òdì lọ́jẹ́ létí wọn tó bá tí gbọ́ lọ gbọ́ lórí ìkànnì yìí náà ní Papillon TV wípé Yorùbá Nation máa tó wáyé ẹ lọ gbọ́ nǹkan tí wọ́n sọ síbẹ̀ tó sì jẹ́ àrídájú ni ẹ gbọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹkún kọ́ lọ̀rọ̀ yín kàn ẹ bá wa ṣe àpúgàmù ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ yín ọ̀fẹ́ kún kọ̀ fàròyé èmi ò sọ̀rọ̀ púpọ̀ lórí ètò àtún ẹ̀rù bíbí tẹ́ ẹ̀ ń fẹ́lẹ̀ ti dé yìí àbí ṣe bíbí tẹ́ ẹ̀ ń fẹ́lẹ̀ ti dé yìí ẹjẹ́ tó plé kíní ìfún yín pé káàǹfààní àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kí n tó mú wá sí ìdánudó bí Bọ́lá. As far as Nigeria is concerned, everybody is weeping. I can tell you pretty clear that Tinubu himself is weeping. Why? Because this is not what he thought. He thought he has gotten the answer in his hands. He thought he could manage Nigeria the way he managed Lagos State. But he knows better now. You understand? Unless God help you. Nigeria people, let us talk to ourselves. Ẹ ti gbọ́ ilé ìlà fi káàdì ètò ńlẹ̀ ẹ bá wa share program wa ẹ bá wa comment Bọ́lá Ahmed Tinubu ẹ má sunkún ẹ fún àwa ní Yorùbá Nation wa ẹ fọwọ́ síwèé wa finally ẹ jẹ́ káwa máa lọ tó bá jẹ́ Haúsá Fúlàní lẹ fẹ́ tẹ̀lé ẹ tẹ̀lé wọn ẹ máa bá wọn lọ a máa pàdé ní bọ́dà ìṣẹ̀lẹ̀ yìí tó wà ní káàkiri ìlú Èkó
kò sẹ́ni máa lé yín ń bẹ̀ láyéláyé ebi ẹ gba físà ni ẹ wọlé ọba iye ọdún tó bá tẹ bá gbé bẹ̀ yín náà di citizen wa padà kò sí wàhálà títí ìgbà míì tá a tún máa pàdé ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé ó dàbọ̀.